A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa láti wà pẹ̀lú yín ní orí móhùnmáwòrán yìí ní àṣálẹ́ yìí. Àdúrà wa sì ní wípé ọ̀rọ̀ Ọlọ́run tá mú wá lálẹ́ yìí yóò jẹ́ ìbùkún fún ẹ̀yin àti ìdílé yín. Inú wa dùn láti máa gbọ́ lọ́dọ̀ yín. Ìgbàkúgbà tẹ́ bá ráyè láti pè wá, ẹ pè wá sórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344. Inú wa dùn láti gbọ́ látọ̀dọ̀ yín. WhatsApp wa náà wà lórí rẹ̀. Ẹ lè tún ti àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí WhatsApp wa náà. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa láṣálẹ́ yìí sí ìwé orin Dáfídì orí kìíní láti ẹsẹ̀ kìíní sí ìkẹfà. Ìwé orin Dáfídì orí kìíní láti ẹsẹ̀ kìíní sí ìkẹfà. Bíbélì wípé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò, tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀. Ewé rẹ̀ kì yóò sì rẹ̀, àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédé. Àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Nítorí náà àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀, kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo. Nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé. Kí Olúwa kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa láṣálẹ́ yìí. A gbàdúrà pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́, kẹ́ ẹ lo ọ̀rọ̀ yín láti jẹ́ ìbùkún fún àwọn ènìyàn wa, kẹ́ ẹ sì jẹ́ kí ọ̀rọ̀ yín kó lè ru wá sókè láti jẹ́ n tó yẹ ká jẹ́ fún ògo orúkọ yín, ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Tá a bá wo apá ìwé ọ̀rọ̀ Ọlọ́run tá a kà láṣálẹ́ yìí, ó sọ̀rọ̀ nípa ìgbé ayé tó ní ìbùkún. Ó sọ̀rọ̀ nípa ayé tó jẹ́ alábùkún fún. Gbogbo wa la sì fi ayé tó jẹ́ ayé tó ní ìbùkún. A fẹ́ kí ayé wa kó ní ìbùkún. A fẹ́ kí ayé wa jẹ́ ayé tó àwọn èèyàn lè wò tó ní ìbùkún ni fún ayé yìí. A rí pé Bíbélì bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ Sáàmù yìí, orin Dáfídì yìí, ní orí kìíní yẹn, ó ní ìbùkún ni fún ọkùnrin náà. Ìbùkún ni fún ọkùnrin náà. Gbogbo wa la fẹ́ ayé tí Ọlọ́run yóò sọ pé ìbùkún ni fún. Gbogbo wa la fẹ́ káyé wa jẹ́ ayé tó ní ìbùkún, gẹ́gẹ́ bí mo ṣe sọ láti ìbẹ̀rẹ̀. Ẹsẹ̀ apá Bíbélì yìí fún àwọn onígbàgbọ́, ó jẹ́ apá Bíbélì tó gbajúgbajà tá a ti mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ sórí nígbà tá à ń dàgbà, a ti kọ́ ẹ̀kọ́ lé lórí, a ti mọ àwọn nǹkan tí Bíbélì sọ nípa ayé tó jẹ́ alábùkún fún. Ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kẹ́ rí nì kí n tó tẹ̀síwájú, ó ní pé Bíbélì ò sọ fún wa wípé ìbùkún ni fún ààrẹ orílẹ̀-èdè náà. Kò sọ wípé ìbùkún ni fún gómìnà náà. Kò sọ wípé ìbùkún ni fún àwọn tó ní mọ́tò. Kò sọ pé ìbùkún ni fún àwọn tó ní ilé. Kò sọ pé ìbùkún ni fún àwọn tó níyàwó àbáwọn tó lọ́mọ. Kò sọ pé ìbùkún ni fún ẹni báyìí. Kò sọ pé ìbùkún ni fún ẹni tó ní owó ní jàǹbùrẹ́rẹ́ tó pọ̀. Ṣùgbọ́n ní ìbùkún ni fún ọkùnrin náà tó bẹ̀rù kíni? Olúwa. Ìyẹn túmọ̀ sí pé ayé tó níbùkún, kí n sáré sọ eléyìí síwájú, ó jẹ́ ayé tó bẹ̀rù Ọlọ́run. Mo mọ̀ pé tá a bá wo bí orílẹ̀-èdè wa ṣe rí àti àkókò tá a wà, ó dàbí ẹni pé gbogbo wa la fẹ́ mọ̀ yàn láti ṣe tó wù wá. Torí ọ̀rọ̀ tá a pè ní bẹ̀rù Ọlọ́run àti ìgbé ayé fún Ọlọ́run, ó ti fẹ́ di ohun àfìsẹ́yìn. Mo tiẹ̀ pàdé ẹnìkan tó ń sọ tún pé ẹ wò ó, àwọn èèyàn ti gbé gbàgbọ́ sẹ́gbẹ́ o. Ìntàjẹ ló jà jù ní ìsìn. Tá a bá wò ta lónìí, oríṣiríṣi èèyàn ló fẹ́ mọ gbégbé ayé bó ṣe wù wọ́n. Àárọ̀ ìyálé ilé tó ń yàlè,
ara àwọn ọ̀dọ́ tó ń fira wọn sọ̀rọ̀ oníranù ọ̀dọ́ obìnrin tó jẹ́ wípé oníranù ló ń fi rẹ̀ ṣe, wọ́n ń pè ní hookup nísìn. Ara àwọn ọ̀dọ́kùnrin tó jẹ́ pé yahoo àbí kí wọ́n ṣe gbàyàn lójú òun ló pọ̀ jù. A rí àgbàlagbà ọkùnrin tó jẹ́ wípé kò sí ìyàtọ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ó sì tún pera wọn ní onígbàgbọ́. Ṣùgbọ́n Bíbélì ń sọ fún wa wípé ayé tó bẹ̀rù Ọlọ́run, ayé tó jẹ́ pé ayé tó wo òtítọ́ Ọlọ́run tó sì yára rẹ̀ sọ́tọ̀ fún, òun ni ayé tó ní ìbùkún. Lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àkórí tí mo pè ní ayé tó ní ìbùkún. Ayé tó ní ìbùkún. Gbogbo wa la fẹ́ ayé tó ní ìbùkún, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa la jẹ́ ẹni tó ní ìbùkún tá a mọ̀. Láyé wa jẹ́ ayé tó ní ìbùkún Ọlọ́run, ṣùgbọ́n tó jẹ́ pé àwa gò mọ̀. Nítorí pé ìbùkún Ọlọ́run tó wà lórí ayé wa kò ṣe ipò tá a wà, kì í ṣe tó a jẹ́, kì í ṣe tá a ní. Ó ní í ṣe pẹ̀lú ẹni tá a jẹ́ pẹ̀lú Ọlọ́run àti bá a ṣe ń gbégbé ayé wa. Ohun àkọ́kọ́ Bíbélì kọ́kọ́ fi yé wa nípa ọkùnrin yìí tó sọ fún pé ìbùkún ni fún ọkùnrin náà. Ó ní nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ fi yé wa ń bẹ̀. Ó ní pé ọkùnrin yìí jẹ́ ẹni tó sá fún àwọn ènìyàn búburú. Tí mo lè sọ pé sísá fún ìmọ̀ àwọn ènìyàn búburú, ó ní Ọlọ́run kọ́kọ́ fi hàn wá. Sísá fún ìmọ̀ àwọn ènìyàn búburú nípa ọkùnrin yìí, ó jẹ́ ẹni tó sá fún ìmọ̀ àwọn èèyàn búburú. Ní ẹsẹ̀ kìíní, ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Àkọ́kọ́ rí eléyìí ń pa ọkùnrin yìí tó ṣe pàtàkì. Ọkùnrin yìí jẹ́ ẹni tí ó rìn ní ìmọ̀ àwọn èèyàn búburú, kò rìn ní ìwọ̀n wọn. Nígbà tí ó bá fẹ́ gba ìdánilẹ́kọ̀ọ́, tó bá fẹ́ gba tó mọ̀, tó fẹ́ ṣe tó tọ́, kò é ṣe ọ̀nà ìmọ̀ àwọn èèyàn búburú ló ti ń gbégbé ayé rẹ̀. Ẹ jẹ́ sọ fún wa lónìí wípé ìmọ̀ àwọn èèyàn búburú ló pọ̀ ń ta jù ní ìsìn. Ìtọ́pọ̀lọpọ̀ ń wá lónìí, ó ní pé kí n ṣáà ti lówó. Ọ̀nà tí wọ́n gbà lówó yẹn ò jọ wọ́n lójú. Kò tí tó kàn wọ́n bóyá kí n tí màá bá ní, n tí bá ṣe ni. Ṣùgbọ́n ìtarípọ̀ ọkùnrin yìí ní pé èrò rẹ̀ kìí ṣe nípa ìmọ̀ tàwọn èèyàn búburú. Bíbélì sọ wípé kò rìn ní ọ̀nà wọn. Nínú ìwé Òwe orí 12 ẹsẹ̀ 5, Bíbélì sọ pé ó ní ìró olódodo tọ́, ṣùgbọ́n ìgbìmọ̀ àwọn ènìyàn búburú ẹ̀tàn ni. Ohun ò rìn lọ́nà àwọn èèyàn búburú tó rọ́mọ̀ pé ìgbìmọ̀ àwọn èèyàn búburú pé ẹ̀tàn ni. Pé ẹ̀tàn ni yóò mú jáde. Kò ní mú tó jẹ́ ìfẹ́ Ọlọ́run, kò sì ní mú tó ń jẹ́ kí èèyàn ṣàṣeyọrí tó tọ́ gan jáde. A rí eléyìí pé ọkùnrin yìí sá fún àwọn ènìyàn búburú. Báwo ló ṣe sá fún wọn? Kò rìn ní ọ̀nà wọn. A tún rí pé kìí ṣe pé kò rìn ní ọ̀nà wọn nìkan. Nínú ẹsẹ̀ kìíní yẹn, ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Ohun èkejì ni pé kò bá wọn dúró, kò rìn lọ́nà wọn. Ìyàtọ̀ wà gédégédé, kò tún bá wọn dúró papọ̀. Kò ní bá wọn jẹ́ tó mọ dúró pé kí lẹ ń sọ ń bẹ̀ yẹn náà. Kò tí ẹ̀ rìn lọ́nà ọbẹ̀ débi pé kátẹ̀ tó sọ wípé yóò wá mọ́ dúró pẹ̀lú wọn pé kí lẹ sọ, kí ni kí n wò, kí lẹ rò, kí lè ròyìn pa nǹkan báyìí. Kò bá wọn dúró. Nǹkan kẹta tá a rú pé tí Bíbélì tún sọ ń pa ọkùnrin lẹ́sẹ̀ kìíní yẹn ni pé ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Èkejì, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Ẹ̀kẹta, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Kò bá wọn jókòó. Ẹnìkan sọ pé bí ìgbé ayé ẹ̀ṣẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ nu. Ìgbé ayé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé èèyàn kọ̀ọ̀kan máa rìn ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Ìgbò bá yá yóò máa dúró pẹ̀lú wọn gbé kí lẹ̀ ń sọ náà, jẹ́ ká jọ máa sọ̀rọ̀. Tó bá yá ibi ó wà á di ibi tí ó di bárakú tí ó máa jókòó ń bẹ̀. Ìtọ́lómi bí ìgbé ayé ẹ̀ṣẹ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ọkùnrin yìí ó jẹ́ ẹni tó sá fún ìmọ̀ àwọn ènìyàn búburú. Òun ni ayé rẹ̀ fi jẹ́ ayé tó jẹ́ alábùkún fún. Ẹ wá wo nǹkan kejì ni pé báwo ló ṣe é ṣe fún láti sá? Kí ni ìdí tó ṣe ń sá? Ìdí tó fi ń sá fún ìmọ̀ àwọn ènìyàn búburú. Bíbélì tún sọ fún wa, a rí kó sá fún ìmọ̀ àwọn èèyàn búburú.
ìkejì tí mo fẹ́ fi wọ̀ wá ní pé ìdí tó fi sá fún ìmọ̀ àwọn èèyàn búburú, kí ni ìdí náà? Ní ẹsẹ̀ kejì Bíbélì sọ pé ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Ìdí tó fi sá fún àwọn èèyàn búburú ó ní pé ó ní ìdùnnú nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé rí ẹ̀yin gan fúnra yín, ẹ ní lè gbégbé ayé ìyàsọ́tọ̀, ẹ ní lè gbégbé ayé tó mọ́, ẹ ní lè gbégbé ayé tó fògo fọ́lọ́run tí inú dídùn yóò bá sí nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n lè má rìn lọ́nà àwọn èèyàn búburú, wọ́n má dúró lọ́nà àwọn èèyàn búburú, kí wọ́n má jókòó pẹ̀lú àwọn èèyàn búburú, ṣùgbọ́n wọn ò nídìí táwọn ò fi ṣe ríru ẹni bẹ́ẹ̀ kò ní pẹ́ tí ó tún fi padà síbi tó ti ń bọ̀. Ṣé àmọ̀dí tí èèyàn ó fi sọ pé mi ò lè ṣe bẹ́ẹ̀? Ìdí tẹ́mi ò fi lè gbégbé ayé mi báyìí ni ẹ̀mọ̀dí ó gbúdọ̀ lótìtí ọ̀rọ̀ Ọlọ́run lé lórí. In tí mi ò fi lè ṣe o ní pé Bíbélì sọ pé kí n má ṣe. Ṣé àmọ́ pé téèyàn bá ti ní ìdí téèyàn ò gbúdọ̀ ṣe, ó ti ní ìtàlẹ́pẹ̀ ní ìpìnlẹ̀ ẹnu, yóò nira, yóò mọ̀ pé ó fẹ́ rú òfin kan tó ń bá ṣe. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ lónìí wọ́n ń ṣe pé mi rìn mi ṣe, kò sí ìdí tí wọ́n fi ń ṣe. Ẹlòmíì ò ṣe, kò rìn lọ́dọ̀ àwọn èèyàn búburú, kò gbégbé, kò jókòó pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀, kò dúró pẹ̀lú wọn nítorí pé pásọ̀ mi sọ pé mọ́ dùn ó tì í. Nítorí pé mọ̀mọ́ mi ni mọ́ ṣe ni. Ṣé ẹ mọ̀ pé tí pásọ̀ rẹ̀ ò bá síbẹ̀, tí mọ̀mọ́ rẹ̀ ò síbẹ̀, tí ò sọ níwàásù kankan bẹ̀, a jẹ́ pé ó lè ṣe nu. Ṣùgbọ́n ọkùnrin yìí kì í ṣe torí táwọn ènìyàn sọ. Bíbélì jẹ́ ká mọ̀ wípé nítorí inú dídùn rẹ̀ wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àkọ́kọ́ tí mo rí nu, ó ní inú dídùn sí ọ̀rọ̀ Ọlọ́run ní ẹsẹ̀ kejì. Ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà nínú òfin Olúwa. He had the delight in the law of the Lord. He has the delight in the law of the Lord. Inú dídùn rẹ̀, inú òfin Olúwa ló wà sí. Ṣé rí táwa náà bá gbégbé ayé tó yàtọ̀ ní ayé tó burú yìí, ní ayé tó ń sọ fún wa wípé gbégbé ayé rẹ bó bá ti wọ̀ ọ́, kó o ṣáà ti ní owó ni àbí kó o ti rọ́nà àbáyọ. Lédè èbó tí wọ́n sọ pé the end justify the means. Tá a bá fẹ́ gbégbé ayé tó yàtọ̀, a gbúdọ̀ dúgbé lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbà yẹn lálẹ́ ní ayé tó jẹ́ ayé tó níbùkún o. Mo rí pé nǹkan tó Bíbélì sọ ń pọ̀ ọkùnrin yìí ni pé ó ní inú dídùn rẹ̀ wà nú ọ̀nà Ọlọ́run. Ǹjẹ́ inú dídùn tí ẹ dùn sọ̀rọ̀ Ọlọ́run? Ǹjẹ́ àwọn òfin ìlànà Ọlọ́run tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ǹjẹ́ ó ń lu ayé rẹ lọ́wọ́ láti jẹ tó yẹ kó o jẹ? Ohun tó kọ́kọ́ fi hàn wá nídìí tó fi sá fún ìmọ̀ àwọn ènìyàn búburú ní pé inú dídùn rẹ̀ wà fún Ọlọ́run. Ohun èkejì tó fi hàn wá ní ìdí tó fi sá fún ìmọ̀ àwọn èèyàn búburú ní pé ó jẹ́ tó gbára lé ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ wò ní ẹsẹ̀ kejì yẹn. Ó ní àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Ìyẹn túmọ̀ sí pé lọ́sàn-án inú dídùn rẹ̀ inú ta ló wà? Ọ̀dọ̀ Ọlọ́run. Ta ló gbára lé? Inú ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tó di alẹ́, inú ta ló tún gbára lé? Inú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé rí tá a bá lọ́rọ̀ Ọlọ́run lórí gbogbo nǹkan tá a fẹ́ ṣe, àṣàrò ti pọ̀ jù. A lè ní ìdílé aláyọ̀ gan. Torí bẹ́ẹ̀ bá dúró tẹ gbọ́ lórí rédíò, oríṣiríṣi nǹkan ni wọ́n máa sọ. Ọkùnrin kan tí ó já ìyàwó rẹ̀ kulẹ̀, ọkùnrin kan tó pa ìyàwó rẹ̀, ìyàwó tó finú tọ́ ọkọ rẹ̀, tọkọ rẹ̀ lọ fẹ́ ìyàwó mẹ́fà. Tiẹ̀ ní mọ̀ tẹ́ fẹ́ gbàgbọ́. Bẹ́ẹ̀ náà ni ìgbà tí ó mọ̀ṣẹ́ owó wo alọ́dọ̀ ọmọbìnrin kan tó para rẹ̀ mọ́. Bó ṣe para rẹ̀ mọ́, òun gan ni kò tún débi tó yóò dé, wọ́n tún pa náà ni torí pé ó tiẹ̀ tún lọ jẹun tó mọ́, torí ó pera rẹ̀ wúndíá. Gbogbo nǹkan tí ò ní jẹ́ kéèyàn ṣèfẹ́ Ọlọ́run ni ó mọ jáde. Ṣùgbọ́n tá a bá ń ṣàṣàrò nú ọ̀rọ̀ Ọlọ́run, yóò mọ̀ fi wá lọ́kàn balẹ̀, yóò jẹ́ kọ́kàn wá mọ̀ papọ̀, a mọ̀ lè sá fún ìmọ̀ àwọn èèyàn búburú, a mọ̀ nílé tẹ̀lé ìmọ̀ wọn, torí pé ìyìn tá a fi ń sá fún òun ni òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá a fi ń ṣe ìdùnnú wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí ní orí social media ní social media kí n ṣáà ti wà ń bẹ̀ kí n mọ ọ̀pọ̀lọpọ̀ yóò lóun òrówó wọkọ̀ lọ ṣọ́ọ̀ṣì, òun òrówó ṣe kínní, òun òrówó lọ ṣe tó tọ́, kò rówó jẹun, ṣùgbọ́n ó rówó ṣe dátà tó fi ń wo oríṣiríṣi nǹkan tí wọ́n ń tẹ̀ lórí status WhatsApp. Ẹ mọ iye tẹ́ ẹ̀ ná lórí status lásán lọ́sẹ̀ ká tó sọ lóṣù. Tó o bá mọ̀ ṣáájú ó mọ̀ túmọ̀ sí nǹkan míì.
àwọn kan mọ̀ fi nǹkan sórí rẹ̀, ìwọ mọ̀ wò ó níyẹn ló múnú ọdún. Torí pé àwọn nǹkan tí mò ń rí wò òun ló múnú mi dùn, ní tí mò ń rí wò lórí Facebook òun ló múnú mi dùn, tí n bá ráwọn nǹkan inú mi ò bá ti máa dùn. Ajẹ́pọ̀ ò tí ì ní dùnú tó lè bọ́ ọ kalẹ̀. Sórí tó bá fẹ́ ní dùnú tó lè bọ́ ọ kalẹ̀, inú ọ̀rọ̀ Ọlọ́run ló wà. Àmín. Torí pé ọkùnrin yìí in tó bá kalẹ̀ jù lọ tó fi lọ́kàn balẹ̀ ó ní ọ̀rọ̀ Ọlọ́run. Kìí ṣe erékéré àbí sọkúsọ tí wọ́n ń sọ, tí wọ́n ń pè ní àwọn eré amúnínú ẹnu dùn tó pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gẹ́ tó lòdì sọ́rọ̀ Ọlọ́run. A rí i pé ọkùnrin yìí sá fún ọ̀nà àwọn èèyàn búburú. A rí ìdí tó fi sá fún wọn. Ìdí ni pé ọkàn rẹ̀ balẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, inú dídùn rẹ̀ wà fún ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀kẹta, ó ní èrè tó rí jẹ nípa sísá fún ọ̀nà àwọn èèyàn búburú. Ó lérè. Ṣé ara àwọn èèyàn máa ń sọ fún wa ń gbà míì tó bá wò wá wọ́n ní kí ló jẹ lérè, kí láyé ẹ fi bẹ́tà jù mí lọ, kí láyé ẹ fi bẹ́tà jù mí lọ, òkè olóòmọtí, àwa mọtí adẹ̀tún gbádùn, adẹ̀tún lówó ju ẹ lọ gan, ayé wa gan tún sàn ju ẹ lọ. Ó máa ń dàbí ẹni pé gbígbégbé ayé fún Ọlọ́run kò ní èrè, kò ní ìtumọ̀. Ó máa ń dàbí ẹni pé èèyàn ń pàdánù lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá sì sọ àwọn nǹkan yẹn. Ẹni tó ní ìdẹ̀ró níwájú Ọlọ́run ó máa ń jẹ́ kó mọ̀ wò pé ṣé mi ìwà máa pàdánù báyìí, pé mi náà ṣe àwọn nǹkan táwọn yòókù ń ṣe, pé mo yìnrán láti mọ́ rìn lọ́nà àwọn ẹlẹ́ṣẹ̀, ṣé mi ti máa pàdánù báyìí. Irọ́ ò pàdánù o. Ẹ̀wọ̀n Bélì sọ ń pa ọkùnrin yìí ní ẹsẹ̀ 3. Ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀, àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Ó ní pé èrè tí ó bá jáde, àwọn èrè tí ó rí jẹ nípa sísá fún ìmọ̀ àwọn èèyàn búburú, ó ní wípé yóò ní ayé tó tutù mini. Mo fẹ́ pé yóò ní ìfọ̀kànbalẹ̀. Ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò. Ṣé ẹ mọ̀ pé igi tá a gbìn sí etí ipa odò nígbà ẹ̀rùn yóò máa rómi, nígbà òjò yóò rómi, gbogbo rẹ̀ ó tutù minimini. Ṣé ẹ jẹ́ sọ nǹkan kan fún yín pé ọkàn mi máa ń balẹ̀ lọ́pọ̀lọpọ̀ orí nǹkan kan. Gbogbo tó wù kó máa ṣẹlẹ̀, ó máa ń balẹ̀ torí pé mo mọ̀ pé mo wà ní ọ̀nà Ọlọ́run. Pé bó ti wù kí gbogbo ẹ̀ dàrú tó, mo mọ̀ wípé Ọlọ́run wà ní ipa tèmi. Bó ti wù kí gbogbo ẹ ṣe tó, mo mọ̀ pé Jésù fẹ́ràn mi. Bó ti wù kí gbogbo ẹ má rí bó ṣe yẹ kó rí, mo mọ̀ pé Jésù wà ní ipa tèmi. Ọkàn mi ò wá balẹ̀. Nígbà táwọn yòókù ṣe ń ṣá lambara kiri, mọ̀ ṣe wàhálà àmọ́ ibi tí ó já sí, àbí mọ̀ wọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí láti bá àìní tí wọ́n pàdé. Èmi mọ ẹnìkan tó lè bá àìní mi pàdé. Ọ̀dọ̀ rẹ̀ ni mo máa ń tọ̀ lọ. Ayé mi wá ń fi ní ìfọ̀kànbalẹ̀. Tó jẹ́ pé àwọn èèyàn mi, àwọn tó fẹ́ ẹ̀ ní jù yàn lọ, go to wò pé báwo kí ló ń fi ìwọ lọ́kàn balẹ̀? Ẹmọ tó ń fi mí lọ́kàn balẹ̀, Jésù Kristi. Ìyẹn ni ayé tó níbùkún. Ayé tó níbùkún kìí ṣe nítorí owó tó ní, kìí ṣe nítorí ipò tó wà. Ìyẹn ò túmọ̀ sí pé ẹni tó jẹ́ onígbàgbọ́ ò lè wà nípò ńlá. Ẹni tó jẹ́ onígbàgbọ́ tó láyé tó níbùkún kò lè ní àwọn nǹkan mèremère. Ṣùgbọ́n tó ń sọ ní pé ó lè ní wọn ní ọ̀nà tó tọ́ láì ṣe kó tẹ̀ sí ìmọ̀ àwọn èèyàn búburú. Bẹ́ẹ̀lì fi yé wa wípé èrè pọ̀ tọkùnrin yìí jẹ. Ó ní ayé tó tutù mirin níní, ayé tó fọkàn balẹ̀, ọkàn rẹ̀ balẹ̀ nínú Ọlọ́run. Ó ní ayé tí ojú rere Ọlọ́run wà lára rẹ̀. A rí pé kìí ṣe pókàn ní ayé tó tutù mini jọ̀jọ̀ nìkan. Ó tún ní ayé tó ń bí sí, ayé tó ń mú èso jáde. Nínú ẹsẹ̀ 4 yẹn náà, ó ní yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò. Ẹ̀wẹ̀ lẹ́yìn ó ní tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀. Ó ní yóò mọ jẹ́ ẹni tó ń bí sí, yóò mọ bí sí, yóò mọ rẹ̀ sí lákòókò rẹ̀. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ní àkókò fún ẹnì kọ̀ọ̀kan? Tá a bá fa ara wa balẹ̀ nínú Ọlọ́run, àwọn nǹkan tó tọ́ bọ́kàn wa ṣe ń tutù mí ní jọ̀jọ̀, tára wa ń balẹ̀, bẹ́ẹ̀ náà ni a tún rí ojú rere Ọlọ́run ní àkókò tó yẹ, tá a bí sí, tá a rẹ̀ sí, tá a pọ̀ nínú àwọn nǹkan tọ́lọ́run ní létò fún wa. Ìbùkún ni ayé yìí tí wọn náà bá lè tẹ̀lé ipasẹ̀ tí Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní òru orí Dáfídì apá orí kìíní yìí. Ó ní ayé rẹ̀ yóò jẹ́ ayé tó ń bí sí. Ó wá tún sọ fún wa ní ìkẹta nínú ẹsẹ̀ 4 yẹn. Ó ní ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀,
àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Pé tó bá ń dáwọ́lé yóò máa ṣe déédéé. Àwa mélòó la fẹ́ pé tá a fẹ́ dáwọ́lé pé kó máa ṣe déédéé? Mo mọ̀ pé gbogbo wa láfẹ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ tẹ̀lé lànà Ọlọ́run. Ṣé rí tá a bá tẹ̀lé lànà Ọlọ́run, tá a rọ̀yàn láti rìn ní ọ̀nà Ọlọ́run, láti má rìn ní ọ̀nà àwọn èèyàn búburú, ìta bá ń dáwọ́lé Bíbélì sọ pé yóò máa ṣe déédéé. Torí pé nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a jẹ́ kí inú dídùn wa ṣe sí, yóò kọ́ wa láwọn nǹkan tó tọ́ tó yẹ fún wa láti ṣe tá a fi ní ṣìṣe. Ìkẹrin, Bíbélì ò wá parí síbẹ̀ láti sọ pé ọkùnrin yóò rìn lọ́nà àwọn èèyàn búburú. Ìdí tí ò fi rìn lọ́nà àwọn èèyàn búburú, èrè tó jẹ láì rìn lọ́nà àwọn èèyàn búburú, ó wá tún fi àgbéyẹ̀wò ìgbé ayé àwọn ènìyàn búburú hàn wá. Ẹ wò ní ẹsẹ̀ kẹrin, ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ayé wọn ò tutù, ayé wọn ò bí sí. Àwa rò pé ayé wọn ń bí sí ni, ọ̀pọ̀lọpọ̀ ni ò ní sinmi, ọ̀pọ̀lọpọ̀ ni ò ní fọkànbalẹ̀. Ayé wọn ò bí sí, ayé wọn ò tutù, wọn ò ní dùnnú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Ó ní wọ́n dàbí àkọ́kọ́ ìyàngbò, tí Yorùbá máa ń pè ní òfúùtù fẹ́ẹ̀tẹ̀. Á gbé wọn yẹ̀wò, á ní pé èèyàn ńlá, ṣùgbọ́n gbé ẹ bá wò wọ́n dàbí ìgbà tí èèyàn ṣa ẹ̀wà, téèyàn wá kó àwọn ìdọ̀tí inú ẹ̀wà, téèyàn wá fà àṣé ò ní nǹkan kan, àṣé ò jẹ́ nǹkan kan, àṣé àti ẹ̀wà rò pé báyìí ni. Wọ́n dàbí èyìngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Ìgbà míì á mọ̀ rò pé ayé wọn dára, ayé àwọn èèyàn búburú, ó mọ̀ wù àwọn èèyàn mọ̀ ń kí wọn, wọ́n mọ̀ ń gẹ̀ wọ́n. Ṣùgbọ́n ayé wọn ò dára tó ayé tó gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, tó sin Ọlọ́run tọkàntọkàn, tó rìn ní ọ̀nà àwọn ènìyàn Ọlọ́run, kò é ṣe ayé tó níbùkún. Ẹ̀kejì tí Bíbélì tún fi wọ̀n wá nípa àgbéyẹ̀wò ìgbé ayé àwọn èèyàn búburú, ó ní pé ní ẹsẹ̀ 5, ó ní nítorí àwọn èèyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo. Ó fi hàn wá wípé àwọn èèyàn búburú àti dá wọn lẹ́jọ́ náà. Wọn ò lè dúró ní àwùjọ àwọn olódodo. Kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe, kò sí bí wọ́n fẹ́ gbé gbà. Nígbà tó bá jẹ́ níwájú Ọlọ́run, kò sí bí wọ́n ṣe fẹ́ wí àwíjàre. Ìyàtọ̀ wà láàrin àwọn èèyàn rere àti àwọn èèyàn búburú. Ó lójú ènìyàn ó lè mọ̀ dábẹ́ ni pé àwọn èèyàn ń kégbe, wọ́n ń gbé àwọn èèyàn búburú sókè, mọ́ sọ pé àwọn ló wà bẹ́ẹ̀ o. Kó dàbẹ́ ni pé olódodo ò tiẹ̀ wá nítumọ̀, olódodo ò tiẹ̀ wá láǹfààní kankan. Ṣùgbọ́n níwájú Ọlọ́run gbà tí àkókò bá tó, wọn ò lè dúró pẹ̀lú ní ìdájọ́ níwájú Ọlọ́run. Ìyàtọ̀ wà. Ẹwọ ẹsẹ̀ 6, Bíbélì sọ pé nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣe kíni? Yóò ṣègbé. Ọ̀nà àwọn olódodo Ọlọ́run mọ̀. Ó lè dàbí ẹni pé ó le, ó lè dàbí ẹni pé kò rọrùn. Òun yẹ̀ ó sọ pé mi ò ní bá wọn ṣe, mi ò ní ṣe léyìí, mi ò ní ṣe léyìí. Ó mọ̀ ní tó fi ṣe nítorí pé ó lòdì sọ́rọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe ń gbégbé ayé rẹ̀, tẹ̀síwájú. Ọlọ́run mọ̀ ọ̀nà àwọn olódodo. Ṣùgbọ́n bẹ́ẹ̀ sọ pé ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé. Ìyẹn túmọ̀ sí pé ọ̀nà wọn ò tọ́, ọ̀nà wọn ìparun ló dojú kọ. Kí ló dé tó yàn lónìí láti dàbí ọkùnrin yìí kí wọn náà lè ní ayé tó ní ìbùkún, tí ó rìn ní ọ̀nà Ọlọ́run, tí ó sá fún ọ̀nà búburú, tí ó ṣe inú dídùn sí ọ̀rọ̀ Ọlọ́run, kí ayé rẹ lè jẹ́ ayé tó ní ìbùkún. Bóyá wò tiẹ̀ tí wàá mọ ẹni tó lè jẹ́ káyé rẹ jẹ́ ayé tó ní ìbùkún. O nílò láti mọ̀ lálẹ́ yìí, torí gbígbégbé ayé rẹ ní lọ́nà Ọlọ́run kò sọ pé o ti dọmọ Ọlọ́run. In tó sọ dọmọ Ọlọ́run ó ní gbígbà Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bíbélì sọ wípé gbogbo wa la jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó lè rẹ̀ṣẹ̀ wá jọ́run àpáàdì. Ó ní Jésù nìkan ló wá sáyé láti san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Jésù ò wá sáyé láti dá ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó wá sáyé láti gbà wá là ni. Bíbélì wá sọ pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Tí ìwọ náà bá gbàgbọ́ lónìí, ìwọ náà lè ní ìdánilójú pé òun lọ sọ́run rere. O lè ní ìdánilójú pé ọ̀nà rẹ ò ní lọ bí ọ̀nà àwọn èèyàn búburú, ṣùgbọ́n yóò lọ ní ipò òdodo Ọlọ́run. Ó sì lè gbádùn Ọlọ́run ní ayé yìí àti nígbà tó bá dọ̀run, ó ní ìdánilójú pé òun lọ sọ́run rere. Tó bá jẹ́ pé o fẹ́ ṣe ìpinnu láti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, kó o lè ní ìyè àìnípẹ̀kun níbikíbi tó bá wà, ìwọ náà lè tẹrí rẹ bà kó o ṣèpinnu yẹn láṣálẹ́ yìí. Wí tẹ̀lé mi tẹnu àtọkàn rẹ pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kó o gbọ́ ọkàn mi là. Mo gbàgbọ́ pé o kú nítorí ẹ̀ṣẹ̀ mi, mo sì gbàgbọ́ pé o jí dìde láti fún mi ní ìyè àìnípẹ̀kun. Mo gba ẹ̀bùn ọ̀fẹ́ rẹ tí í ṣe ìyè àìnípẹ̀kun fún ara mi. O ṣé Jésù tó kú nítorí ẹ̀ṣẹ̀ mi.
ní orúkọ Jésù ni mo gbàdúrà, àmín. Tó bá jẹ́ pé wọn náà ti ṣèpinnu yẹn láṣálẹ́ yìí, Bíbélì sọ nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 12, ó ní iye àwọn tí ó gbà la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ìwọ náà wá lè yàn láti sọ pé mo fẹ́ jẹ́ ọmọ Ọlọ́run tó ń gbọ́ràn, màá mọ̀ kọ̀rọ̀ Ọlọ́run, màá gbégbé ayé mi fún. In tó sọ ọdọ ọmọ Ọlọ́run ni ta ni? Jésù Kristi. Mo gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run láṣálẹ́ ti jẹ́ ìbùkún fún wa. Tá a bá fẹ́ mọ̀ sí àbáwọn nǹkan tá a ṣàlàyé tí ò bá yé wa, ẹ pè wá ní orí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344. Ẹ lè WhatsApp wa náà lórí nọ́mbà náà. Ọlọ́run yóò wà pẹ̀lú yín títí di ọjọ́ mẹ́jọ. Orúkọ mi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkànní láti inú ìjọ Faith Baptist Church. Àlàáfíà ni. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògo pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún